dédé ìwòyí ní gbogbo ibi tẹ́ ti ń gbọ́ mi nílé lóko tàbí lẹ́yìn òde. Ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá wa tí Ọlọ́run wa, dúpẹ́ fún àánú àti ojúrere tí a rí gbà. A dúpẹ́ tí ẹ mú wa wà láyé, mú wa wà láàyè. A rí ọjọ́ bọ̀ mìíràn nínú oṣù kẹwàá. Owó ayọ̀, ìbùkún, àṣeyọrí, ìtẹ̀síwájú yóò bọ̀ sínú ayé wa ní orúkọ Jésù. Ọ̀rọ̀ náà tí a ò gbọ́ lónìí yóò ṣe ayé àti ọkàn wa ní rere o. Àti pé níbi tí ọ̀nà kò sí, ẹ̀yin Olúwa yóò lànà fún wa ní orúkọ Jésù. Àgbéyìnga torí tí ẹ ti gbọ́ Jésù Olúwa wa. Àmín, àmín orúkọ Jésù. Ìwé ọ̀run ṣíṣí tí a ti ọwọ́ olùṣọ́-àgùntàn Enoch Adeboye kọ. Èní ọjọ́bọ̀ ọjọ́ kejìlá oṣù kẹwàá. Èní ọjọ́bọ̀ ọjọ́ kejìlá oṣù kẹwàá. Àkòrí tí a ò gbé yẹ̀wò sọ pé ọ̀nà níbi tí ọ̀nà kò sí. Ọ̀nà níbi tí ọ̀nà kò sí. Àkọ́sórí wa la mú nínú ìwé Mátíù orí kọkàndínlógún ẹsẹ̀ ìkẹrìndínlọ́gbọ̀n. Ṣùgbọ́n Jésù ń wò wọ́n, ó sì wí fún wọn pé ènìyàn ni èyí ṣòro fún, ṣùgbọ́n fún Ọlọ́run ohun gbogbo ni ṣíṣe. Ìwé Mátíù orí kọkàndínlógún ẹsẹ̀ ìkẹrìndínlọ́gbọ̀n. Nígbà tí a mú Bíbélì kíkà wa nínú ìwé Ẹ́xódù orí ìkẹrìnlá ẹsẹ̀ ìkẹtàdínlọ́gbọ̀n títí dé ẹsẹ̀ ìkejìdínlọ́gbọ̀n. Ìwé Ẹ́xódù orí ìkẹrìnlá ẹsẹ̀ ìkẹtàdínlọ́gbọ̀n títí dé ẹsẹ̀ ìkejìdínlọ́gbọ̀n. Mósè sì na ọwọ́ rẹ̀ sí òkun, òkun sì padà bọ̀ sí ipò rẹ̀ nígbà tí ilẹ̀ mọ́. Àwọn ará Íjíbítì sì sálù. Olúwa sì bi àwọn ará Íjíbítì ṣubú láàrin òkun. Omi sì padà, ó sì bo kẹ̀kẹ́ àti àwọn ẹlẹ́ṣin àti gbogbo ogun Fáráò tí ó wọ inú òkun tọ̀ wọ́n lẹ́yìn lọ. Ọ̀kan ṣoṣo kò sì kù nínú wọn. Wàyí ẹ tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ láti gbọ́ ohun tí olùṣọ́-àgùntàn Enoch Adeboye ní fún wa ní èní ọjọ́bọ̀. Jésù ni ọ̀nà níbi tí ọ̀nà kò sí. Ìwé Jòhánù orí ìkọkànlá ẹsẹ̀ ìkọkàndínlógójì títí dé ẹsẹ̀ ìkẹrìnlélógójì sọ ìtàn Lásárù fún wa. Ó kú a sì ti sí fún ọjọ́ mẹ́rin. Nígbà tí Jésù àti àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ dé ibojì náà, ó ní kí wọ́n yí òkúta kúrò. Arábìnrin Lásárù sọ fún Jésù pé ó ti pẹ́ jù náà. Ó ní ìgboyà pé bí Jésù bá ti dé kí ọkùnrin náà tó kú, Jésù ìbá ti mú un lára dá. Ọ̀rọ̀ rẹ̀ tún fi hàn pé ó rò pé bí Jésù bá ti dé nígbà tí ó ṣẹ̀ṣẹ̀ kú gẹ́gẹ́ bí ọmọ ọkùnrin Jáírù, tàbí ní kété kí wọ́n tó sin bí ọ̀rọ̀ ọmọ ọkùnrin opó Náínì, Jésù ìbá ti jí Lásárù dìde kúrò nínú òkú. Ṣùgbọ́n níwọ̀n ìgbà tí ó ti kú tí a sì ti sí fún ọjọ́ mẹ́rin, kò sí ọ̀nà àbáyọ mọ́. Jésù Kristi ọ̀nà níbi tí ọ̀nà kò sí. Ẹ̀wẹ́ wí fún wọn pé kí ẹ yí òkúta náà kúrò. Lẹ́yìn náà ó pe Lásárù jáde kúrò nínú ibojì. Ọ̀kan nínú àwọn ọmọ mi ọkùnrin, ẹni tí mo máa ń ṣe àbójútó sí orílẹ̀-èdè rẹ̀, mo ti ń retí láti rí i ní pápá ọkọ̀ òfurufú, ṣùgbọ́n kò sí níbẹ̀. Mo béèrè rẹ̀, wọ́n sì sọ fún mi pé ó ń kú lọ ní ilé ìwòsàn. Mo lọ wò ní ilé ìwòsàn, wọ́n sì mú mi lọ sí wọ́ọ̀dù ọ̀tọ̀ níbi tí àwọn tí ìrètí wọn ti pín wà. Àwọn ènìyàn tí dókítà mọ̀ dájú pé wọn kò ní lè pẹ́ kí wọ́n tó kú. Mo gbàdúrà fún un ní ọjọ́ àbámẹ́ta náà. Nígbà tí ó di ọjọ́rú tó tẹ̀lé, wọ́n ti dá ọmọ mi sílẹ̀ o pẹ̀lú ara pípé pátápátá. Ré kọjá ìwòsàn rẹ̀ ẹ̀wẹ̀. Gbogbo ẹni tí ó wà nínú wọ́ọ̀dù pẹ̀lú rẹ̀ náà ni ó lọ sí ilé ní ọjọ́ náà. Ìgbà kan yóò wà nígbà tí ènìyàn yóò wo gbogbo àwọn ọ̀nà iwájú rẹ̀, kò sì ní sí ọ̀nà nínú rẹ̀ tí yóò sọ ọ̀nà àbáyọ kúrò nínú ìṣòro rẹ̀. Ní àsìkò náà, ẹnìkan ṣoṣo tí ó lè la ọ̀nà níbi tí kò sí ọ̀nà ni Jésù Kristi. Nígbà tí àwọn ọmọ Ísírẹ́lì wà láàrin Òkun Pupa àti ogun Fáráò, nínú rírò ti ènìyàn, kò sí ìpinnu tó dára fún wọn láti ṣe o. Wọn yóò kú bí wọ́n bá yí padà láti bá àwọn ọmọ ará Íjíbítì jà, nítorí àwọn ọmọ Ísírẹ́lì kò ní ẹ̀kọ́ nípa ogun tàbí ohun èlò ìjagun. Òkun Pupa wà níwájú wọn, nítorí náà kò sí ìbéèrè fún ìtẹ̀síwájú. Ó dájú pé ayé wọn wà ní ọwọ́ Fáráò, ṣùgbọ́n ìyẹn ṣáájú kí ọ̀nà kó tó dá sí. Ní kété tí Mósè ké pe Ọlọ́run nípa ọ̀rọ̀ náà, á la ọ̀nà fún wọn níbi tí kò sí ọ̀nà, a sì pa àwọn ará Íjíbítì run ní ipò wọn. Jọ̀wọ́ gbogbo rẹ̀ fún Kristi kí o sì ké pè é láti la ọ̀nà fún ọ níbi tí kò sí ọ̀nà, yóò sì dá ọ lóhùn. Kókó àdúrà: Bàbá jọ̀wọ́ la ọ̀nà fún mi, kódà níbi tí kò sí ọ̀nà, ní orúkọ Jésù. Bàbá jọ̀wọ́ la ọ̀nà fún mi níbi tí kò sí ọ̀nà, ní orúkọ Jésù. Ọlọ́run yóò la ọ̀nà fún wa níbi tí kò sí ọ̀nà ní orúkọ Jésù. Bọ́kọ̀ bá lọ sókun tó lọ sí ọ̀sà, á padà sí elébùté. Nígbà tí a máa pàdé ní ọ̀la, Olúwabùkọ́lá Ayako ni ó kọ ọ̀run ṣíṣí ti èní. Ó dàbọ̀.